إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار àti gbogbo mùsùlùmí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ibi tí a dé lánàá níbi ọ̀rọ̀ tí à ń bára wa sọ̀rọ̀ nípa àwọn effect àbí kí n pè ní àwọn jeopardies àwọn khuturatu dhunub wal-ma'asiya wal-ma'asi fi hayatil insan. Àwọn ewu tí ń bẹ níbi àwọn ẹ̀ṣẹ̀ ẹ mọ̀ tí nínú ìgbésí ayé ọmọ ènìyàn. A ti wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ tí ó pọ̀ díẹ̀ síwájú lánàá nígbà tí à ń ka àwọn ewu tí ẹ̀ṣẹ̀ máa ń kì bọ́yàn lára tí máa látara ẹlòmíì ti pé òun ti dá ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ mọ̀ ó ti mọ àwọn ẹ̀ṣẹ̀ kan tó já sí pé yíńbà sílámù yẹn jẹ́ ń sọ yẹn di ẹlẹ́bọ ó ti gbọ́ àwọn yẹn ó ti gbọ́ ọ yé léyìí tádà ní kò gbọ́yé ńbẹ̀ ó ti wá gbà pé òun mọ bóun ṣe máa gáìdì ara òun níbi àwọn eléyìí tí ó kù nì ló fi wá wò pé tọ̀ òun máa ṣọ́ra àwọn díẹ̀díẹ̀ níbi àwọn èyí tó kù díẹ̀ káàtó ni. Ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tó já sí pé ní ìwọ ni wọ́n bí ìgbà tíyàn jẹ ìwọ ni kí là ń pè ní ìwọ òun náà ní bíi poison já sí pé àdọ́rù àbí kí ní dọ̀rárùhù ìnira abẹ bíi ìnira sámù bíi ìnira poison èyí tíyàn jẹ nínú oúnjẹ sínú yàn ni bára ṣe máa ń nini tó jẹ poison tó jẹ májèlé ẹ̀rí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣẹ̀ máa ń kó nira nísìnyí máa ń kó hindrance ní máa ń kó bá ìrìn àjò gbésí ayé ẹni ẹ̀rí ẹmọ ìyá mi mùsùlùmí àwa ti wá ṣàlàyé fún wa síwájú lánàá àwa ń tẹ̀síwájú lénìí níta àwa dé àwa ní pé tọ̀ ká tiẹ̀ sọ díẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí fún wa ká tó wá sọ àwọn ọ̀nà ìgbà tí ìyẹn máa ń gbà tí máa fi ń bọ́ ńbẹ̀ lópin ìgbà tó já sí pé àwọn ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí ńkọ́ kì í ṣe ẹ̀ṣẹ̀ tó ní í ṣe pẹ̀lú pé invalidate
ohun tí ń jẹ́ ìmánì èèyàn àbí tí ó ba àkídà ẹni jẹ́. Àwa débi the remaining risk, hindrance of wealth, that is èyí tí ẹ̀ṣẹ̀ nínú àwọn effect, nínú àwọn ewu àwọn ẹ̀ṣẹ̀ nì. Torí pé àwọn ẹ̀ṣẹ̀, àdísì kan ń bẹ tí Ànábì sàásán sọ pé ó sọ̀rọ̀ kan bọ̀ wá pé iyyakum wa muhaqqarati dhunub, ní pé ká jìnà sí tí ń jẹ́ àwọn trivialization of sin, kí yẹn máa fojú lẹ́ẹ̀sì ẹ̀ṣẹ̀ nígbé eléyìí tí mo rọra wá ṣe ìbí ẹjẹ́ ń ṣe tèmi yìí ná. Torí pé bá a ti ṣe ń ṣe tá à ń ṣe tí ń kéré ohun, bí ìgbà tí yẹn ń gbá ìṣẹ́pẹ́ igi jọ ní lápèjúwe, tí yẹn ń kójọ títí tí ó fi pọ̀. Ó wá fi ẹ̀ṣẹ̀ kéékèèké ó fi wé arìnrìn àjò kan. Àdísì náà bẹ nínú Abu Dawud, tó ń bẹ nínú Tirmidhi náà bí nǹkan. Nípa pé bí arìnrìn àjò kan tó lọ sílẹ̀ oko kan nìkan tí ṣáà ń kó àwọn ìṣẹ́pẹ́ igi jọ títí tó fi gbaná, gbogbo nǹkan tó kó dání fi laná tán. Bẹ́ṣẹ̀ ó ṣe máa wá díẹ̀díẹ̀ tí ó máa dùn mọ́yàn lẹ́yẹ kankan ní èjì mẹ́ta nù, títí tí yóò wá fi wá di àfìrìmàjò sínú ẹ̀ṣẹ̀, tí yóò sì máa bìlífù pé òun ò ṣáà ṣe kúfúrú, òun ò ṣe ṣíríkù, àṣẹ lòun sì ń ṣe, kò sẹ́ni tó escape, kò sẹ́ni tó pure 100% fine, ṣùgbọ́n àwọn effect tí ó máa ní náà nǹkan. Àwa sọ̀rọ̀ lánàá, a sọ̀rọ̀ nípa ìmọ̀. Ẹ̀ṣẹ̀ máa ń ṣe kí ni o, máa ń jẹ́ kí ability àbí àwọn fúrúsọ̀ láti lè rí ìmọ̀ gbé sára, láti lè rí nǹkan há. Ẹ̀ṣẹ̀ tó bá ti pọ̀ jù, máa ń jẹ́ kí yẹn máa gbàgbé nǹkan, máa ń jẹ́ kí máa bọ́ fún ni. A ṣàlàyé ẹ̀ lánàá. Torí Allah náà sì testify sínú Al-Qur'an, Bismillahir Rahmanir Rahim. Allah ní wattaqullaha, ẹ máa páyà Allah, wa yu'allimukumullah, Allah yóò nù yín mọ̀. Tá a bá ti ní páyà Allah, a sì máa nímọ̀. Ìmọ̀. Ẹ̀rí. Ẹlẹ́ẹ̀kejì ni ohun tí ìka ìsìnkú kò fún ni. Kì í ṣe bóyá pé kádàrá rẹ pé tọ́ Allah àti kádàrá rẹ pé ó láìsìkí láyé, torí pé ó wá ń ṣẹ̀, ó wà ní láìsìkí yẹn mọ́ rárá. Ó ní láìsìkí rẹ̀ náà, ṣùgbọ́n kò bá ju ohun tí ń bẹ lọ́wọ́ rẹ lọ, àbí kò bá tó rọrùn jù báwọn lọ láti lè rí, tí kì í bá ń ṣe àwọn nǹkan tó ti ń gbádùn pẹ̀lú ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀. Yóò ka ìsìnkí yẹn, wà mí á fẹ́ bọ́ gan, ọlá rẹ̀ á pọ̀ gan, ó lè gbogbo tó yẹ kó yóò le gan, ó lè padà wá ní o. Ṣùgbọ́n tí yẹn bá ń mọ́, tí yẹn bá ń túbá, tí bá ń mọ́ nínú ẹ̀ṣẹ̀, ìyẹn á máa pure, Allah á máa fẹ́ràn yàn, ìgbésí ayé yẹn á sì máa rọrùn. Nínú àwọn àbúrò ẹ̀ o, ẹ̀ṣẹ̀ nu. Kí wá ní ẹ̀rí nǹkan tí a wá ń sọ yìí nípa pé ń dá àrísìkí èèyàn láwọn ẹ̀ṣẹ̀ nì ẹ̀rí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú hadith Ibn Majah ní 4022. Ànábì ní innal abda, ẹ̀rí ẹrú ni, la yuramu rizqu bidhanbi yusibuhu. Ànábì ní dájú ẹrú, dájú èèyàn, wọ́n ó máa kọ àìsìkí ẹ̀ fún. Wọ́n máa ṣe kíni, wọ́n máa kọ àìsìkí rẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ eléyìí tí ń bá ń ṣe lọ, eléyìí tí kíni tí ń ṣe. So innal abda la yuramu rizqu bidhanbi yusibu. Wọ́n máa ṣàìsìkí ẹ̀ léwọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ eléyìí tí ṣe kíni, eléyìí tí ń ṣe. Ẹni tó kúndùn zìnà nísìnyí, tó kúndùn zìnà, nínú tó yára báyé yẹn jẹ́ jù láyé, zìnà jẹ́ kan. Já sí pé ọ̀pọ̀lọpọ̀ ló wá fẹ́ràn zìnà débi pé bẹ́lòmíì bá ṣiṣẹ́ tó bá rójú owó tán tó rérè tán, nǹkan tí máa ń pè ń fàájì ni pé tọ̀ àwọn ọmọ wo ní ń bẹ ń ta báyìí, ẹja ṣe fàájì lọ. Mo tiẹ̀ ti pọ́ ọmọ yìí ti pẹ́ jẹ́ ní tiẹ̀ pé kó tiẹ̀ wá kí mi, iná bẹ̀rẹ̀ nù. Ayé bẹ́ẹ̀ kọ́ ni, ìgbádùn lòun pè é. Ẹlòmíì sì máa kọ́lé, ra mọ́tò, ó pé at least ìyá ọjẹun náà, àwọn òtòṣì wọn ò tọrọ jẹ, so fàájì yìí àwọn ó ṣe ó kú ni. Bẹ́ẹ̀ náà ni, ṣùgbọ́n ọ̀rọ̀ Allah ò ní ṣaláì má ṣe, ọ̀rọ̀ Ànábì ò ní ṣaláì má ṣe. Èèyàn àfẹ́ ti gbèsè ayé rẹ̀ o kò tí ì fura mọ́ ni. Allah èèyàn àfẹ́ tiẹ̀ gan, spiritually and physically.
pẹ̀lú owó tó níhun náà ó padà rí pé ó láwọn àdánwò kan náà tó máa rán tó bá ti sọ di pé nǹkan tí wọ́n máa ṣe lọ́ntì ẹnu. Torí pé ẹ jẹ́ ká fi example zina yìí náà ká wò, kódà kíyàn ṣe zina kíyàn túbá gan pàápàá náà, ìyẹn tún ní láti múra síṣe olóore tó pọ̀, sàárà tó pọ̀, kálá lè ṣe àforíjì èèyàn. Torí láyé Ànábì àwọn sàhábà gan, nínú àwọn sàhábà tó ṣe zina, ń bẹ nínú wọn tó ṣe zina, ń bẹ nínú wọn tó mutí nǹkan kan. Wọ́n tó bá ṣe zina nì, wọ́n ṣe tí gbogbo èèyàn mọ̀ o, ẹnìkankan ò ká wọn rí o, ẹnìkankan ò ká wọn mọ́ o. Fún ara wọn wọ́n tó wá gbéra wọn lọ bá Ànábì lẹ́yìn tí wọ́n ṣe zina tó ń kọ̀rọ̀, tí wọ́n túbá lọ́dọ̀ láàrin ara wọn àti Allah bainahum wa baina rabbihim, within àwọn wọn àti ọba wọn. Tó wá túbá tán ni Ànábì gan ò mọ̀, anybody ò mọ̀, wọ́n tó wá gbéra wọn lọ bá Ànábì pé tọ̀, ya Rasulullah, mo ti ṣe zina o. Wọ́n sì mọ̀ pé punishment fẹ́ni tó ṣe zina, tẹni tó lọ́kọ ńlé ni àbí tó níyàwó ńlé ni wọ́n rí mọ́lẹ̀ wọ́n lẹ̀ lóko pa, ẹ̀mí ó bọ́ lára òun, ọ̀nà tó wọ́n gbà kú lọ nìyẹn. Níbi tí ìmánì wọn gbóná dé, wọ́n á tún lọ surrender ara wọn kalẹ̀. Èyí tí ò báyìí tí ìlọ́kọ tó tí níyàwó, wọ́n nà tí kì í ṣe nínà tójú àánú, wọn kì í ṣàánú èèyàn níbi nínà tí hádù. Aláàní láì sáànú ń bẹ̀, kí táàbà ń ṣe ìyá hádù fún èèyàn ní ìlú tí wọ́n ti ń lo ṣẹ̀ríà, wọn kì í pítí èèyàn, wọ́n máa nà èèyàn bí wọ́n ṣe mọ̀ yán nà, bó ti jẹ́ kí wọ́n nà èèyàn dáadáa níye tó gbọ́dọ̀ jẹ́, tí ò ní lékún tí ò sì gbọ́dọ̀ má pè. Abẹ́rẹ́ nǹkan báyìí ní ìsìn báyìí. Ká wá wo àsìkò tiwa lónìí, pàápàá tá à ń bẹ nílùú tí ò sí ṣẹ̀ríà, tí kálukú ń ṣe fàájì lọ, kálukú ń gbádùn lọ, kálukú ń ṣọmọ lọ, àwọn ọ̀ṣọ́mọgbọ́mọgbìn, ọ̀ṣọ́mọtọmọpa, inú ẹ wá ń dùn. Ẹ̀rí kí láwùjọ wa ní ìsìn, business tí wá tàjù ní ìsìn, tó tàjù ohun tó tàjù lẹ́ environment wa, àgbo jẹ̀dí ni, ọ̀pá ìyá lé àti àfàtọ̀. Wọ́n wá ń polówó ẹ̀ káàkiri orí social media. Àwọn tí ń bá yẹn polówó ẹ̀ náà kò sí yàtọ̀ láàárín nígbà tí yẹn advertise porn. Kò sí yàtọ̀ nígbà tí yẹn advertise porn, tí wọ́n lè bá yín fi polówó àgbo tí wọ́n fi ń bá yẹn, tí wọ́n fi ń kí obìnrin dáadáa. Kò wá sí ohun tó burú ń bẹ kí yẹn ta àgbo jẹ̀dí, kó polówó àgbo kí yẹn rà. Kò sí ohun tó burú ń bẹ, ṣùgbọ́n pọ̀lọpọ̀ ń rà á fún iṣẹ́ zina, nǹkan ẹ̀ṣẹ̀ tí ó lọ fi ṣe ni. Lẹ́wà lọ́kùnrin míì, gbogbo àwọn àgbo oníke, àwọn àtàwọn orúkọ abirùn tí wọ́n lẹ̀ mọ́ wọn, tí wọ́n fi lébẹ̀lì wọn, tẹ̀ sójú ẹ̀, kanra mọ́, kíní ìṣẹ́nu ẹ̀ bò. Nígbà tí yẹn sọ orúkọ àgbo ní ìṣẹ́nu ẹ̀ bò, tó sọ orúkọ àgbo ní kanra mọ́, tó sọ orúkọ àgbo ní ṣẹ̀ṣẹ̀ kíní kan, ó ṣàti ẹ̀ pọ̀, ó pọ̀ báwọn tí ò lóǹkà. Ọlọ́tí ẹ wá wo wàhálà òwèrè. Ọtí ni wọ́n fi mí ìṣe àgbo tí ó bá yè rẹ̀ jẹ́ number 1, tí ó affect kídìní rẹ̀, kídìní ẹ̀. Àyẹ̀wò ẹ̀kọ́, wọ́n fọtí ṣàgbo fún ọ. Ẹlòmíì wá ra ọtí alágbo yẹn, wọ́n tó bá ń bẹ lórí street, nǹkan tí mò ń sọ yóò yí ẹ. Torí pé if you want to be a scholar, إذا تريد أن تكون عالما ماهرا في الفقه وجب عليكم بالبحث. If you want to be a scholar, a very gigantic one in the jurisprudence of deen, it is a must for you to engage in research, both field research and home research as well. Wàá ṣe research gan, wàá jáde sórí street wa ohun tí ń ṣẹlẹ̀ láwùjọ. Ó ti yé báyìí ní ìsẹ́ ẹ̀kọ́, wàá jáde sí wa ohun tí ń ṣẹlẹ̀, wàá wọ surroundings ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. So kéèyàn kan máa pretend kó máa ṣe bí ọmọ abúlé kan, you don't need to pretend. Ní ìdẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan tó ń bá wọn sọ, táwọn sọ pé àwọn ń ṣe yẹn, òwò náà mọ̀ pé lóòótọ́ kíní yìí ẹ̀. Ohun tá a fi mọ̀ pé èèyàn mọ̀ nǹkan tí ń sọ nìyẹn. Ó máa sọ nǹkan, àwọn tó bá ń gbọ́ á mọ̀ pé yes, àbá yìí tó ń sọ yé lóòótọ́ ni báwọn ṣe ń ṣe ń gbòòrò. Èyí tí mò ń sọ yìí nísìnyí, yìí ti ń yọ ọmọ ògbóró. Ọmọ ògbóró ti ń gbọ́ yé pé ìgbésí ayé mi ni wọ́n ń sọ fún mi, tá a lá àbálẹ́ yóò wúlò fún. Àwọn àgbo kan wá ń bẹ bí ike báyìí náà ni, àwọn kéékèèké báyìí náà máa ń ṣe sí, máa ń dúdú bí tàdá báyìí ni.
ẹlòmíà wá rà tán á máa fi Coca-Cola yóò máa fi là á ọmọbìnrin yóò ti pọ̀ ọmọbìnrin tí ń bọ̀ wá ẹ lọ sí àwọn hotels oríṣiríṣi kálukú wá ń lo àwọn irinṣẹ́ yìí sọ́nà ẹ̀ṣẹ̀ sọ́nà zina ẹni tí ń láyàwó níyàwó ń bẹ ẹni tí ń láyàwó níbọ̀ ẹni tí ń láyàwó láńlọ́ọ̀dù gbogbo àwọn kódà ànábì list ẹ̀ débi pé nínú aburú jùlọ ni kíkẹ́ máa báyàwó níbọ̀ tẹ́jọ́ ń gbélé aládùúgbò ìyàwó nílé yín kó má bá ṣe zina. níbi zina yìí àwọn ará àfa tí wọ́n tún ṣe wáàsí public tí ń sọ pé ìdájọ́ zina Ọlọ́run nìkan ló mọ̀ bí ó ṣe dáa lẹ́nu títí ẹ̀ ẹ̀yin àfa àwọn ó jẹ páànù ìyà bá a láàbá fẹ́ mú àwọn níbi zina ó tún wá di nǹkan tí yẹn lè sọ boldly ní public nǹkan tó yẹ kí kó wà lẹ́mìí yẹn kó wà kó o fi pamọ́ kó o máa túbá láàrin ìwà àtọ́ba tó dá ọ nígbà tó o sínú ṣẹ̀ríà káwa ń lu ṣẹ̀ríà gan ta ni ó lọ fara ẹ̀ kalẹ̀ pé tó mo ṣe zina lánàá ẹ wá pa mí lé kò pọ́síbù o àyàfi ni tí ìmọ̀nì náà bá gbóná ìmọ̀nì ò sì lè gbóná tó mọ́nà àwọn sàábì ànẹ́bí kò pọ́síbù àìtí kò sí lè sí torí àlè ìbá wọn táyé òfin tán abẹ́rẹ́ nǹkan lálẹ́ àwọn sọ fún ọ́nà lọ Quran bismillahir rahmanir rahim mo tó kú táyà náà lánàá tálà ní wa ma asabak min musiba fabima kasabati bi aydikum wa yafu an kathir aláàní gbogbo affliction tó bá befall upon you tó bá befall yín gbogbo ònira gbogbo wàhálà tẹ́ bá tún ṣẹlẹ̀ sí yẹn nì fabima kasabati bi aydikum ẹ̀rí nǹkan tẹ́ ẹ fọwọ́ ara yín ṣe ló kọ́ sí mi pẹ̀lú tẹ́ ẹ fọwọ́ ara yín ṣe iṣẹ́ ló bí mi ẹlòmíì ló fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀ steadily kò ní ìdí kínní aláwa ni wọ́n yá fọ àǹkẹ́tẹ́ aláà tó ti wá kájú kò níbi tó ti wá pọ̀ nígbà tá aláà kájú kò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa tó pọ̀ tí díẹ̀díẹ̀ tó wá ṣẹ́kù náà tún wá affect wa tó bá wá unleash àwọn èyí tó pọ̀ yẹn ṣé tìyẹn ò ní tàtán yányán ìgbà tó bẹ́ẹ̀ ni ló fi já sí pé ní ń kọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ ká jìnà sí ẹ̀ṣẹ̀ zina ò kì í ṣe ẹ̀ṣẹ̀ tó gbìyàn wọnú náà mọ̀káládùn àbí tí yẹn ò ṣe khuludu fin nar kò ń ṣerú àwọn ẹ̀ṣẹ̀ báwọn àwọn ẹ̀ṣẹ̀ àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ ni tó já sí pé ní ń kọ́ lábẹ́ tátà mẹ̀ṣíyà nìyẹn wà bí ẹ bá kú lóní zina òun kírun ò ṣẹgbọ́ ò ṣe bídíà ṣùgbọ́n òyìn dì í tọ̀ ìyẹn ní ká má kírun sí ẹ láà tó o bá kú tá a bá mọ̀ bẹ́ẹ̀ tá a bá mọ̀ gan kò bá ṣe mọ̀ ṣùgbọ́n ìyẹn ní má kírun sí ẹ láà á kírun sí ẹ láà á kírun lẹ́yìn yẹn tó bá lè dìrun kò ní á má bẹ́ẹ̀ ṣe kò ní ká má jọ jẹun papọ̀ tá a bá fi lè wá mọ̀ pé oníṣìí náà nìyẹn tó gbókùn sálámà nìkan lálẹ́ máa sálámà sí ẹ ní sálámà nìkan ṣe péré ádìrú ẹlẹ́ṣẹ̀ nìyẹn kì í ṣe oníbídíà torí àìkí ń dáhùn sálámà rẹ tá à ń fi nǹkan mi reply yẹn ó lè mú ẹ tí nígbà yẹn mọ ìyá mi ó dààmú ti gbọ́ màá jáwọ́ mi ìṣá àṣẹ bọ àmọ́ ẹ fi ṣìnà lẹ̀ ìyẹn tá a bá rí rẹ́fẹ́rẹ́nsì pé òun ṣe ṣìnà lóòótọ́ ìwọ́n tí a bá rí proof pé òun ṣe ṣìnà tá a kọ́ rí pé tọ̀ òwò náà mọ̀ ẹ̀mí ara rẹ kò sí ara irú àwọn ààyè báwọn àwọn condition báwọn àwọn position báwọn àwọn àyà bí ẹ bá wá kú lórí báwọn lábẹ́ willingness of Allah ni ọ bá Allah bá fẹ́ yóò kẹ́ ọ láì tiẹ̀ ní ibi ẹlẹ́jọ́ kankan rárá àníwó máa bá tẹ lọ́la máa lọ máa gbádùn tí ẹja iṣẹ́ olóore rẹ pọ̀ tó bá sì wọn Allah bá ń bí òyìnbí ẹ̀yin màláìkà ẹ bá ń dá sẹ̀ríà fún díẹ̀ yàrá kọjá ya sójà o bí sójà àtayé bá náyàn ìyẹn lè ní fọ́ọ̀tì ìyẹn lè ní pọ́blẹ́mù ṣùgbọ́n bá Allah bá wá unleash ìyà fún yàn níbi tí kò sẹ́nìkan tó lè gbà yẹn lẹ̀ aláṣà náà nìkan kan wá àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ òkun kọ̀ mọ́ ìsàmpù sí yẹn ni Ànábì wa ní innal abda la yu'ramu risk bizambi yusibu wọn ó ṣe àrísìkí ẹ̀ léèwọ̀ wọn ò yí ń da àrísìkí ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tí ń ṣe kí ni ò tí ń ṣe tọ́
قد يورم العاصي من الرزق الأسي كمال أو منصب أو نحو أو يعطاه ولكن تمأك بركته أو سعته أو شكر عليه. àìfà yìí wá ń kọ sínú tírà pé tọ̀ ìyẹn ló wá ń já mọ̀ pé àrísìkí ẹlẹ́ṣẹ̀ yóò máa ṣe ní kíni yóò máa ń dà rẹ̀ fún yóò máa kọ́ fún níbi àrísìkí eléyìí tá a gan tiẹ̀ lè fojú rí tá a pé yes àrísìkí ẹni yóò wà okay yóò wà right bóyá bí kíni o kamalin bóyá bí owó ó lè wò pé ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ lóòótọ́ ṣùgbọ́n yà ò jẹ́rìí ebi ò pa ẹ́ rí náà ó mọ̀ ní owó nìkan ló ń wò nǹkan mìíràn tún ń bẹ títí ń dá ṣẹ̀rí àfọlábẹ́ tó mọ̀ ọmọ sọ́bì àbí blọ́ọ̀kì kan àbí dáadáa kan àbí nǹkan kan tó yẹ kí yẹn tó ṣe kòǹgẹ́ ní nǹkan oore àbáwọn bẹ́ẹ̀ 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 lọ ẹ̀ṣẹ̀ máa ń gbé lọ fún yàn ó ti yé báyìí ní ìsìn báyìí. now àbí kí wọ́n tiẹ̀ fún ní nǹkan tó ń béèrè lè máa ṣàdúrà gidi gan kó máa fàdúrà yẹn dẹ́ṣẹ̀ ó ti yé ṣùgbọ́n ó sì lè lówó yẹn walakin ẹ̀rí tó mú hákù barakatu ẹ̀rí kí wọ́n wá kọ fún kí wọ́n kọ àlùbáríkà fún ayẹ́kọ̀ọ́ kí wọ́n kọ àlùbáríkà yẹn fún bọ̀. àwọn tó mọ̀ yẹn kò barakatu àlùbáríkà nǹkan yẹn kó má sí àbí ìgbàláyé ẹ̀ àbí kó tiẹ̀ wá rójú ráyà tí máa dúpẹ́ lórí nǹkan tí ó pè lórí tí ń bẹ lọ́dọ̀ ẹ̀. وقد يورم من الرزق المعنوي كأداء الفرائض أو عمل المستحبات. tàbí kí wọ́n tiẹ̀ wá jẹ́wọ̀ fún kí wọ́n ṣe léèwọ̀ fún ní ọrọ̀ eléyìí tó já sí pé ọrọ̀ ni gbogbo ẹni tí ń bá ń ṣe nǹkan rí ni kí ni ọrọ̀ náà ọrọ̀ kí yẹn máa rójú ráyè kí àwọn ọ̀ràn yàn kí yẹn máa ráyè ṣàwọn nǹkan ọ̀ràn yàn ọrọ̀ ni ọlá ni o gbogbo wọ́n tá a lábá fi ìbádára lọ́rùn tó fi ìjọsìn rẹ̀ lọ́rùn oore ńlá ni tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù kò ní rọrùn fún ẹ mọ́ nígbà tó gbọ́ mọ́ sùn mọ́jú tí ó yẹ bá lọ ifẹ̀ yẹn náà fìlà nínú òtẹ́ẹ̀lì lóru tẹ́ gbéra yín lọ báwo ló ṣe máa ṣe ìdíwọ́ àti pọ̀jù fún ẹjù ṣáyé nìwé àwọn amẹ́lí almustahabat àbí àwọn iṣẹ́ tá a tún fẹ́ tí yẹn tó máa ń ṣe tí tó máa ń rí ládàá tó máa ń rálùbáríkà rẹ̀ kò ní rọrùn fún yàn báwọn ẹ̀ṣẹ̀ bá ti pọ̀jù. ó wá mọ́rọ̀ ọ̀rọ̀ kan wá sí bíbá yìí ọ̀rọ̀ náà ń bẹ nínú huliyatul awliya lil asbi'ani òun ló wá ní pé tó ní qala rajulun li abi Sulaiman ad-Darani arákùnrin kan ló sọ fún Abu Sulaiman ad-Darani ó ní lam uwatir al-bariha ó ní lánàá ẹ wò lánàá yẹn òun ò fi wítìrì jáde òun gbé fò òun sọ jẹ òun ṣàwọn náfìlà kankan walam usalli rak'atayl al-fajr kódà rak'atayl al-fajr gan òun ò kí òun gbèmí ni walam usalli subha fi jama'a kódà ìrun àsùbá tóun tún gbà sílẹ̀ tún mọ́ gan ìrun àsùbá gan òun ò kí pẹ̀lú àwọn jàmá òun dá nǹkan òun kí nínú ilé ní jàre. àwọn nǹkan iye ẹ̀ṣẹ̀ ni àwọn kíyàn má kírun bó ti yẹ kíyàn kí torí pé kíyàn kírun nínú ilé lọ́kùnrin tí ń bá ń kírun nínú ilé tí ò kírun jàmá ànábì ò yọ̀ǹda fún ọkùnrin ká kírun nínú ilé dé ẹ̀ṣẹ̀ ní a sọ pé ò nírun o ṣùgbọ́n ànábì ò yọ̀ǹda kọkùnrin máa kírun nínú ilé ṣùgbọ́n a lè yan náfìlà nínú ilé pé ànábì wa Muhammad àsùbá zuri asri magrebi ìṣáì gbogbo náfìlà tí ń bẹ ń bẹ inú ilé ní ti máa ń yàn àwọn náfìlà báwọn ọ̀ràn yàn
ànábì ò yọ̀ǹda ọkùnrin àyàfi táwọn ìdíwọ́ bá ṣẹlẹ̀ tí ó mú yàn kírun nínú ilé ṣùgbọ́n without reason wá kírun nínú ilé kò lẹ́rìí kò sí tó jọ bẹ́ẹ̀ ẹni yìí náà wá ń sọ fún àbí Suleiman Ad-Dahrani pé tọ̀ òun ò kásùbà gan ni pẹ̀lú jàmá bá wa dá a lóhùn padà ó ní kí ni o ó ní bima kasabta yadak pẹ̀lú nǹkan tọ́wọ́ rẹ ti ṣe níṣẹ́ ní àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wallahu laysa bidhallamin lil abid aláwọ̀ kí n ṣalábòsí pẹ̀lú ẹrú ẹ̀ ṣáwátán asabtaha àwọn yòyòrò tó bá ẹ nì òun ni ló dí ẹ lọ́wọ́ àti láwọn nǹkan yóò ṣe ìyẹn ti ń ṣàìmọ̀ bí ẹ bá ti ń gbádùn àwọn nǹkan ẹ̀ṣẹ̀ jù àwọn nǹkan tí ó máa ṣe tí ó máa jẹ́ṣẹ́ ládàá ní nǹkan dáadáa ní nǹkan rí ẹ̀rí nígbà wọn bá dà ní láwọn nǹkan rányàn àwọn nǹkan àwọn fàdọ́yìl àwọn mustahabat ó ní ráyè gan ó lè máa kírun wákàtí márùn-ún kó má ṣe kúfúrú o ó ti yé ìgbọ́ngàn àwọn náfìlà kan ò ní rẹ̀ lọ́rùn mọ́ torí ó ti dọ̀tí ẹlẹ́gbin èèyàn onídọ̀tí kan báyìí ní ẹ̀járe ó clean tó tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù yín máa ń rìn yàn mẹ́lẹ̀ ni ẹ̀ṣẹ̀ máa ń rìn yàn mẹ́lẹ̀ ni ó kàn máa ń dà ó máa fà sẹ́yìn bí ọbẹ̀ ńlá ò ní lọ bọ̀rọ̀ ń tàfà yẹn sọ fún mi nínú ọ̀rọ̀ Al-Fudayl ibn Iyad àfáàyè tún mọ̀rọ̀ Al-Fudayl náà wá ó ní iza lam taqdir ala qiyamil layl ìwọ tó bá ń gbọ́ mi ó ní tí o bá lágbára àti máa dìde lóru kó máa yan náfìlà gbẹ̀yìn tẹ́ bá ń gbọ́ nǹkan tí mò ń sọ ìlọ́kùnrin nínú yín àtòbìnrin náà gbogbo tí o bá rí pé torí pé o kò rẹ́ lọ́rùn o lágbára o kì í máa ń ṣe kí ni jí lóru ń tiẹ̀ kó o máa yan náfìlà òru wa siyamin nahar kó máa gba àwọn àwẹ̀ ọ̀sán àwẹ̀ yawmul isnayn yawmul khamis ìjọ monday ìjọ thursday àwọn ayyamul bid ẹ̀rí àwọn àwẹ̀ tá a máa ń gbà tó bá ti di parí oṣù náà kàlẹ́ndà àti ti mùsùlùmí mẹ́ta tá a máa ń gbà lé àwọn yẹn kó máa gbà at least bí o bá tiẹ̀ wá ń rí ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ every yawmul isnayn every yawmul khamis ní gbogbo ọjọ́ monday thursday aṣá àti ẹ̀rí pé o máa ń ṣe dáadáa o máa ń ṣe gan ó ti yé àbíkò tí ẹ̀yìn àwẹ̀ ànábì Dawud kó máa gbà àwẹ̀ wo ni àwẹ̀ ànábì Dawud yóò gbà kan lénìí kò ní gbà ńjọ́ kejì kò ní àgbà ńjọ́ kẹta that is a day on a day off so ìní yóò gbà ọ̀la kò ní gbà ọ̀túnla yóò gbà yóò máa fi jẹ́ kan ẹgbẹ́ ṣe máa ń ṣe títí nù nígbèsí ayé àdìsí ń bẹ fún ànábì yẹn ń dọ́spa lè máa gbà á bẹ́ẹ̀ tó o bá ti lè ṣe yẹn àwọn àwẹ̀ súnnà ló tún kù kì í ṣe èyí tó lọ fún ààrẹ láàrẹ pé tọ̀ ó fẹ́ fi bá Ọlọ́run sọ̀rọ̀ ó fẹ́ ṣe máa ń sọ nígbà mo láníyàn lórí àwẹ̀ tí mo ń gbà yìí wá lọ fún ẹ láàwẹ̀ 7 days 3 days má jata má jẹpo má jẹ nǹkan ẹlẹ́mìí àwọn àgbákò míì tó tún ímpọ́ọ̀tù nìyẹn tó tún wá ju àwọn nǹkan tá a tún list yìí lọ bídíà ju ẹ̀ṣẹ̀ lọ o àwọn tí nǹkan ti rọ́ọ̀lù làákàyè wọn ti ń sọ fún yín pé bídíà kan yẹn ṣe àwọn yẹn nǹkan ń ṣe wọ́n ní o bídíà ò ń ṣe ẹ̀ṣẹ̀ aslan gbọ́n àwọn tilẹ̀ yìí nísìnyí bídíà ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ tiwọn nílẹ̀ yìí mò ń sọ bídíà ò nítumọ̀ lọ́dọ̀ ara alẹ̀ yìí o gbogbo bídíà láyé nílẹ̀ yìí mo fà á sí kọ́ọ̀dù àtàtẹ bá tó wá ń sọ̀rọ̀ pé nìkan ṣe bídíà àbówùwà bídíà ń bó ní bídíà ṣe papọ̀ ẹbí ó ń bídíà ni ó gba tó ní bídíà ló tún dìfẹ́ǹd tó ń bídíà gbogbo nǹkan bídíà ni máa ń introduce àwọn nǹkan tó kóra wọn jẹ wá ní ẹ má jàrọ ẹ má sọ̀rọ̀ àwọn nǹkan tẹ̀wá tẹ̀wá ní gíbà ni tẹ bá ṣe járíwó èèyàn pé ẹni báyìí ṣe báyìí tẹ bá sọ wọn ní gíbà lẹ́tọ́ ṣe so nǹkan ti kóra wọn yẹn náà ní already o wọn ní kèéta ló ń ṣe yín ẹ ń jowó oore ẹ ń jowó ọlá tí ń bẹ lára ẹnìkan ní eléyìí tó tí wọ́n ń sọ yóò bẹ́sìn mu fa kò sínú ẹ̀sìn wọn àwọn ọmọ kan náà tí wọ́n ń sọ bẹ́ẹ̀ náà pé èyí ṣe gíbà àdébìnrin àjìnà sí gíbà àmọ́ ìwọ ló mọ̀ yàtọ̀ anta alladhi la ta'rifu farqa bayna al-ghiba wan-nasiha ìwọ ló mọ̀ yàtọ̀ you don't know the difference between sermon between hypocrisy and sermon or backbiting. Let me use that word, backbiting. Ìwọ ló mọ̀ yàtọ̀ láàrin ìsọ̀rọ̀ èèyàn lẹ́yìn
tá ànábì ṣe léèwọ̀ kódà kí nǹkan tẹ́ni ìyẹn ṣe kó ṣe lóòótọ́ àárín kó lọ sọ lẹ́yìn ṣùgbọ́n láwọn àyè kan ń bẹ tí ó tún máa jẹ́ nàìjíríà yẹn ni kò yá àwọn eléyìí gbogbo àwọn àpá táwọn bá ti wá gba tiẹ̀ tí wọ́n fẹ́ràn gbọ́dọ̀ sọ gbogbo ohun tó bá kó sí kódà kan máa sọ̀rọ̀ kúfúrú kan máa sọ̀rọ̀ ṣídùkù ẹ má sọ àṣìṣe ni wọ́n ṣe mistake ń bẹ̀ yẹn ni àwọn tẹ́ ẹ wá há mistake fún yín ní ìsinyìí sì ń sọ fún yín pé àwọn ò change ọ̀rọ̀ àwọn dúró sórí ẹ̀ ní o ẹ̀yin sì ń continue rẹ má dá wọn lóhùn mistake náà ṣì ní ẹ̀yin tó ṣe nǹkan lóhùn ò ṣe mistake ẹ̀yin sì ń bá lọ mistake mọ́ ẹlẹ́sẹ̀ tẹ́nìkan bá wá dìde pé wá ń bí gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra fẹ́ni báyìí o lórí àwọn ọ̀rọ̀ báyìí tí ń sọ ìṣesí báyìí tí ń bẹ lára ẹ̀ àwọn kan wá dìde pé pété ẹ̀ ló ń ṣe yín ìlara ló ń dà yín láàmú ìlara ń rìn inú ẹ̀jẹ̀ yín ni gbogbo àwọn ọmọ Saheed Shittu gbogbo àwọn ọ̀nà bíi tiwọn báyẹn náà àwọn tí wọn sì lè pé ní lọ́rọ̀ ẹ̀yìn àwọn náà ń dìfẹ́ǹdì rọ́ àníyàn lóòótọ́ òun jà rọ́ òun sọ̀ ṣùgbọ́n hukumu yẹn máa bóun fi sí ń tiẹ̀ tóun bá ń rọ́ dá èèyàn tóun ò bá fi hukumu sí ìwọ máa bóun sọ hukumu ẹ̀wà àgbákò ẹlẹ́ẹ̀kẹta àwọn akọ̀bẹ ńlẹ̀ Yorùbá yẹn gan gbogbo bídíà ńlẹ̀ Yorùbá mú fásitì ní ẹ̀ṣẹ̀ ń gbogbo ẹ̀ kò sẹ́nìkan tó kó sí mọ̀káfíra yìí àtàyìn tó kú sínú òòṣà tí ń bọ̀gún tí ń bọ òòṣà tí ń bọ nǹkan àfàsúnà ká nìyẹn lọ́dọ̀ ti tiẹ̀ tó o bá gbà pé kèfèrí ni ìwọ mú yẹn wọ́n tó bá ní mùsùlùmí ni ìwọ mú yẹn ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi o mùsùlùmí ni lẹ́ni tí ń bọ òòṣà tí wọ́n tún ń forúkọ ẹbọ tí wọ́n tún fi ń kì í ilẹ̀ Yorùbá yìí fíìmù pọ̀ gan-an sinimá ni tẹ́ ẹ̀ lè wò tán o sísìn fíìmù ni ẹ̀yin tẹ́ ẹ bá tún wá fẹ́ máa rọ́dà ọ̀rọ̀ bídíà ìṣesí bídíà táwọn èèyàn kan lọ́ǹṣì sáwùjọ àwọn nǹkan ti dúndúró pé àwọn fẹ́ pè yín lórúkọ tó ń ṣe titi yín àwọn nǹkan yẹn ò sì nítumọ̀ torí mọ̀ yín ló kéré àwọn àfáà yín gan táwọn náà ń sọ pé yẹn gíbà ni nǹkan àfẹ́ ti ìmọ̀ tiwọn náà adáwọn àfáà tó sáúndù ẹ̀ lìmọ̀ ńlẹ̀ Yorùbá fa a sì mọ àwọn ẹmọ̀ká náà nǹkan tó máa ń pè ní quack doctor àmọ́ àwọn quack speaker nínú àwọn ilẹ̀ Yorùbá yìí náà quack ni wọ́n àwọn artificial àfà tí wọn kì í ṣe original àwọn ilẹ̀ máa bá wọn káàkiri ṣebí lè tẹ́ ẹ pè ní mufti yín nílẹ̀ Yorùbá alias mufti ilẹ̀ Yorùbá ni o mufti ilẹ̀ Yorùbá bíi bò kò délẹ̀ yìí o ní sọ fún mi pé asòfin yóò ní ìdáná alùsùnà lẹ́yìn kọ́mẹ̀n ó ti ẹ̀sọ́ bá kan yẹn rántí fẹ́ lọ láàpù tó fi lónìí ìgbóhùn lẹ́yìn náà yóò parí kú náà ìfàgbékú náà ìpínlẹ̀ yìí nǹkan àfẹ́ ti lé yìí gbogbo wọn yẹn ní ìsinyìí من الذي يتكلم عنه نصيحة وتعذيرا عن عقيدتهم الفاسدة يعتبر غيبة ẹnikẹ́ni tí bá máa ń sọ pé tọ̀ ẹ jìnnà sí ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ ẹ̀ kíní kankan tí ń ṣe nà sí àwọn kan máa ní nǹkan tí ń sọ yẹn ọ̀rọ̀ ẹ̀yìn ni kò jẹ́ kó máa sọ àwọn àfáà tí wàá kọ tírà tó pọ̀ gan lórí gbogbo àwọn tó bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ láwọn àfẹ́yẹ̀sìn àṣekẹ̀yà ànájímí àwọn àfáà yìí Abdultawab bun Ali Aljamali alajuda gbogbo wọn kọ tírà tó pọ̀ gan nípa bẹ́ẹ̀ tírà kan bẹ Shari'atun Nusi wa Zajir wa Ta'adhub wa Ta'dhir ando àti Johal ìrántí orúkọ sọ dáadáa mọ́ ṣékẹ̀yà ànájímí ló kọ́ gbogbo àwọn nǹkan tẹ́yìn máa ń ká àgbà àwọn àdíìsì jíbàtà lọ kó wá síbẹ̀ òótọ́ ni ẹ̀yin ni kò yé yín torí ànẹ́bì gan náà ń ṣe ìṣáárà àwọn nǹkan tó pọ̀ tí ń pọ́ìntì wọn àbí kí ni wọ́n ń lo ìṣáárà fún bí fún máa rí fà àwọn kàwárí di bẹ́ẹ̀ tó ní mìndíìdì áàdà yakhruju qawmun mìndíìdì áàdà àwọn ọjọ́ kan wọ́n máa jáde látàdọ̀ eléyìí àdísì ń bẹ tó pọ̀ gidi gan ṣàlàyé gíbà tí ò ló ń kà afáyí náà kọ alájúdà yìí tásọ́lẹ̀ gan al-idahu wa tabsir fi tafriqi bayna al-ghiba wa ta'dhir kẹ́kọ̀ọ́ ìgbìyànjú yóò sì tó nǹkan kan ṣùgbọ́n kì í ṣe nǹkan tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ dìfẹ́ǹdì àwọn àfáà kan lórí ẹjọ́ wẹ́wẹ́ ẹni tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ tó ráyè ẹ̀kọ́ tí ó máa wò yín ní wòranù gbogbo àwọn eléyìí tó pẹ̀lẹ́ ní nàkíbù làbúrárì nàkíbù jùálà káfá súnà lóhun jẹ́ nàkíbù làbúrárì orúkọ yẹn lásán gan takò ẹni kí ọwọ́ adéko ní òsì tí ń já jírù
gájírù yẹn tàbírù ní zájírù kankan ọ̀rọ̀ àwọn afáà ní Allahu akbar ẹni tí sì ń sọ̀rọ̀ yìí ó lóun ṣe usulul fiqh ó lóun ṣe ṣẹ̀ríà ní yunifásitì ó sì padà wá sí Nàìjíríà èyí sì máa ń sọ wá dáadáa lẹ́nu kéèyàn ní kò sí nǹkan tí kéèyàn ní àwọn zájírù tàbírù kó lọ́rọ̀ àwọn afáà ó dẹ̀ ṣe usulul fiqh. àwọn kan náà ní àwọn àfáà yẹn ẹ fi wọ́n lẹ̀ kíní kan ẹ ṣọ́ra yín bí kẹ́ máa sọ̀rọ̀ kíní gangan eléyìí ti ní fọ́ọ̀tì ẹ má gbọ́rọ̀ wọn bá mi wọ́n járe fún bá wọn léyìí bí ẹ bá ń yàtọ̀ àwọn eléyìí kò ní lọ bí tí ń lọ bọ̀rọ̀ wá ó sì báyìí ní ìsìn báyìí ọ̀rọ̀ àwọn tó ń pinna sí ànégíbà níjọ́ tá a bá ráyè tiwọn a máa yà sí ọ̀rọ̀ tiwọn ọ̀rọ̀ tí wọ́n ò jẹ́ nǹkan náà kò sí nǹkan tí wọ́n fi sọ̀rọ̀ wọ́n kàn máa rojọ́ ni. Al-Fudayl wá sọ pé tó bá rí pé idha lam taqdir ala qiyami al-layli wa siyami an-nahar ó ní fa'lam annaka ma'rumun muqabbalun qabbalatika khati'atuka ó ní lọ́wọ́ mọ̀ ó ní tó o bá ti rí pé o ò lágbára àti máa dé lóru mọ́ o kì í gbà àwọn àwẹ̀ ọ̀sán lọ́wọ́ mọ̀ pé ó máa ti di ó ti wà kọ̀ndẹ́mù ó ti wà kọ̀ndẹ́mù ó ti di èèwọ̀ fáwọn nǹkan yẹn nìyẹn o torí gbogbo ẹni tó bá ní gbogbo ìwọ tó o bá rí pé o fẹ́ràn bàádà tí a dùn ìjọsìn wà lára rẹ bí ìyẹn lè gbọ́dọ̀ máa ṣèbádà kó máa dùn mọ́ àwọn náfìlà yóò máa dùn mọ́ kíkà Al-Kùránì yóò máa dùn mọ́ kó máa gbààwẹ̀ yóò máa dùn mọ́ àbẹ́rẹ́ wàá fẹ́ràn àwọn nǹkan gidi gan tó bá tiẹ̀ kù síbi àwọn ẹ̀ṣẹ̀ kan kéékèèké gẹ́gẹ́ bí ìdí èèyàn ò lè escape ẹ̀ ṣùgbọ́n ìbádà àárọ̀ ẹ̀ lọ́rùn gan kọjá kékeré kó máa tọrẹ á dùn mọ́ ẹ gan ó ní láhùn ó kù tẹ́ńkọ̀bọ̀ tó fi jẹun ó lè dá méjì ẹlòmíràn náà jẹun bẹ́ẹ̀ láníyàn pé ó ní ládàá mùsùlùmí gidi máa ń ṣe nǹkan kódà ó lè fi nira ṣe aláàánú alladhina yunfiquna fi sarrahi wa darrahi fisarrahi wa darrahi àwọn tí wọ́n ná ìsìnkí wọn tí wọ́n ná nǹkan tá a bù wọn nígbà tá ara dẹ̀ wọ́n àti nígbà tí ò rọrùn aláà tún ròyìn wọn ó fi ròyìn àwọn sàhábà káà náà emulate àwọn sàhábì náà ọ̀pọ̀lọpọ̀ wa láwọn gan láwùjọ lónìí kálukú láwọn lọ bí nǹkan míì gbogbo àwọn tẹ́ ẹ bá rí tí wọ́n fẹ́ràn sàárà tí wọ́n fẹ́ràn bàdà tí wọ́n fẹ́ràn nǹkan lóore ẹ̀rí aláàyọnu sí wọn ni tó bá ti wá di pé o ò rí àwọn nǹkan dáadáa ṣe mọ́ ìrun o ò rí kí àwọn nẹ́fìlà gan tó já sí pé tí o ò bá ṣe o ò lẹ́ṣẹ̀ o ṣùgbọ́n tó o bá ń ṣe ló dáa jù tó rà láàgá tó ní kànẹ́bì tó máa ṣe ọ̀ràn yẹn ní fàánẹ́bì dé tọ́ táwọn ò bá wá yẹn nẹ́fìlà gan ṣe bí apẹ́yàn lẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò kún tó àwọn òṣùwọ̀n iṣẹ́ olóore ò lè tètè kún dáadáa o ò lè tètè wọ́ọ̀tì nǹkan ńlá púpọ̀ tó o bá fáwọn ọ̀nà wá fèyí náà sí táwọn nǹkan míì lẹ́yìn ọ̀ràn yẹn àbẹ́rẹ́ nǹkan báwọn tó bá ti wá rí pé tọ̀ ó ń kírun ó ń gbààwẹ̀ mashallah àwọn ṣe náfìlà àwọn ṣe gbogbo nǹkan dáadáa mustahabu gbàǹgà náà gbèdé lọ ń ṣe tó bá ti wá di pé tọ̀ ó wá òpó ti jí lóru ní ìsìn lọ bí oṣù mẹ́rin oṣù márùn oṣù mẹ́fà tọ̀ ẹ̀ẹ́dì máa fi kíni máa múra dáadáa àbí ẹ̀ṣẹ̀ ní rìn yẹn mọ́lẹ̀ wọn ni anta máa ọ ní kíni o ó ní annaka ma'rum ó ti di abìwọ́ mọ̀kábàlù ẹni tí wọ́n ti rìn mọ́lẹ̀ àti tí nǹkan tó ti dì nígbà tí wọ́n ti dè ẹ́ pa pé tọ̀ ò lè múfù kí ni nǹkan tó wá dè ẹ́ ó ní kábàlátì àtùkà àwọn àṣìṣe rẹ àwọn mistake àwọn ẹ̀ṣẹ̀ rẹ àwọn ní rìn ẹ́ mọ́lẹ̀ ní dè ẹ́ mọ́lẹ̀ ó ti wúwo nu ẹ̀ṣẹ̀ rẹ kọ́ ó ti wúwo lidha ala al-abdi an yakuna hadaran inda takasulihi ani ta'at faqad qala Allahu ta'ala bismillahir rahmanir rahim walakin kariha Allahu ittiba'ahum walakin kariha Allahu bi'athahum fasabbatahum fi reference kò fi báàkì ọ̀rẹ́ ibi tó dé yìí ń kọ́ ọ̀ràn èèyàn ní fún ẹ fọ́mọ èèyàn láti lè máa dẹ́ni tí ó máa ṣọ́ra kó ń bí àwọn nǹkan rojú tí àwọn òrùdú tí máa ń dráàgì yàn kó ń bí ìmọ̀ ṣìtàlá ó ti yé
àwọn nǹkan yẹn sí délẹ̀ ìwọ ló máa ń rojú ló máa ń làmẹ́ǹtì ló máa ń kanra pé èwo ní gan àsìkò òun tó ti wá tó báyìí ní ìsìn lẹ́gàn kí n pẹ́ ṣó ìrònú ti bá ẹ̀pọ̀ fẹ́ lọ kí mágíríbì tó ṣe báyìí ní ìsìn báyìí tó nígbà táwọn èèyàn aláà máa ń mú sọ fún apẹ̀tọ̀ táwọn èèyàn kan tí aláà kórìíra ìgbìyànjú wọn yányán àwọn eléyìí àwọ ẹ fún wọn lẹ́jà rí tá ló gbà tí wọn mọ́ ó wá ń ṣe àwọn nǹkan ní ìdè fún wọn làwọn náà fi kí ni làwọn náà fi wá dà bẹ́ẹ̀ ẹ̀mọ̀ ìyá mi nínú Islam ẹ jẹ́ kí a gbìyànjú a tún dúró ní ìbáyìí náà a tún dúró ní ìbáyìí náà kó lè bá rọrùn fún wa torí ọ̀nà wa ṣì jìn àti kìlò 40 minutes ó yẹ kí n sọ̀rọ̀ díẹ̀ lọ síwájú ṣá ọ̀rọ̀ Sheikh Sọ́líù Usaimin ẹni náà tún mọ wá nípa pé Sheikh Sọ́líù Usaimin ní ó ní níbi áyà tá a kà lẹ́ẹ̀kan yìí ẹ̀rí ó ní wàfíìlì áyà tàdírù shadid liman raha min nafsi annahu musabba an at-ta'a òun náà ní ìṣọ́nilára eléyìí tó lágbára fẹ́ni tó bá mọ̀ lẹ́mìí ara ẹ̀ tó bá rí i pé òun mà ti ń káṣúṣú pò níbi àwọn nǹkan tó yẹ kí ẹ máa ṣe àwọn nǹkan àlá. فلعل الله تعالى كره أن يكون هذا الرجل من عباده المطيعين له aláàtí ń rìjẹ́tì òun pàtàkì ànìtọ́ yóò wá ń dà rẹ̀ tí ò ní láyè máa ṣe àwọn nǹkan láàmú ẹ̀ṣẹ̀ ní máa ń jẹ́ kíyàn rí inú gbà mí táwọn ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ jù tí ẹ bá ti ní gbẹ́tọ̀ òun fẹ́ máa gbádùn ẹ̀ṣẹ̀ yìí lọ òun tí ìṣètò àti change ẹlẹ́ẹ̀kẹta náà àwọn ewu ẹ̀ṣẹ̀ anna tud'afu fil qalbi aw tud'afu fil qalbi ta'zima rabbi jalla jalaluhu wa tud'afu iqarahu fi qalbi al-'abdi wa la budda shaha am aba walau tamakkana aqara Allahi wa 'azamatahu fi qalbihi liman tajarraha an ma'asihi afáàn sọ̀rọ̀ pé tó ó nínú àwọn nǹkan tẹ́ṣẹ̀ tó máa ń gbé wá tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù yóò jẹ́ kí títóbi Allah máa simple ó máa kéré lẹ́mìí lọ́kàn èèyàn gbígbọ́ngbọ́n bá Allah ṣe tó nínú ọlá rẹ̀ ó ní fojú wo tó nǹkan pé Allah gan òróró Allah tí nǹkan ti pọ̀ jù gbogbo ohun tó yẹ ká Allah jókòó sí kí bẹ́ẹ̀ Allah jókòó sí lẹ́kàn rẹ̀ ò ní nítumọ̀ sí ẹ̀ ó wá ní kí ẹ̀ bóyá ò bí Allah àbòrìjẹ́ ti ọ̀pọ̀sí kọ̀mándì ẹ̀ṣẹ̀ àti fún ọpọlọ rẹ débi pé o ò tiẹ̀ ní bọ́dà pé kíni yóò dáa kò bẹ́ẹ̀ sì mú àbá aláyé pọ̀jà rẹ gbọ̀ngàn ni ò dá lọ́dọ̀ títí yín o ti bẹ̀rẹ̀ sí ní pọ́blẹ́mù nù. kódà kíyẹn tiẹ̀ náà títóbi aláàfẹ́ wà lẹ́mìí yẹn gan àwọn ẹ̀ṣẹ̀ tíyẹn ń ṣe tó wà lórí ẹ̀yẹn ń kọ́ yóò máa fi kíni o yóò máa mà náà yàn fún mi pé kíyẹn tiẹ̀ ráyà tẹ̀ tí wò pé bí tí mo máa tẹ̀ wáyé náà ẹrù aláwọ̀ ní máa sọ jílẹ̀ kankan wá ti kú tán dànù lẹ́mìí ọkàn yẹn á ti kú dànù òde ìdìbò ní ìyá nínú àwọn tí wọ́n sọ pé ó níbi kọ́dà rí yẹ gbòòrò zam indaka yẹ azim indala ó ní pẹ̀lú bí ẹ̀ṣẹ̀ ṣe lè mú kó ṣe lè kéré tó lọ́dọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ yìí kéré gan kò ní túmọ̀ yóò tóbi lọ́dọ̀ àlá orí ń tán aláwọ̀ fẹ́ ni kò tó ń ṣe wàbí kọ́dà rí mọ ìyá azim zam pẹ̀lú òǹdíwọ̀n bí ẹ̀ṣẹ̀ tó bá ṣe wá tóbi tó lọ́dọ̀ rẹ̀ kí ni yìí tóbi gan tí mo fẹ́ ẹ̀ṣẹ̀ tí mo ṣe yìí tóbi gan tó o bá gbé ẹ̀ṣẹ̀ kò bá kéré tó o bá gbé tóbi lẹ́mìí ẹ̀ṣẹ̀ ńlá mo ṣẹ̀ yìí o bó o ti ń làmẹ́ǹtì yẹn bínú ẹ ṣe ń bàjẹ́ yẹn yóò sì máa kéré lọ́dọ̀ àlá lójú àlá pé eléyìí tó ń bẹ̀rù wa ẹ̀rọ àwọn sàhábà tá ní tọkọ lómi ìṣe zìnà nínú wọn ṣé nígbà tó fẹ́ lọ ṣe zìnà ṣé kó mọ̀ pé àlá ń bẹ ni ó mọ̀ náà oní mẹ́rìnsì ni wọ́n ṣùgbọ́n gbà tí wọ́n ṣe tán wọ́n tún ń làmẹ́ǹtì pé ní yóò dá o síbẹ̀síbẹ̀ náà ẹ̀ṣẹ̀ yẹn á dẹ̀ wálẹ̀ á ké lójú àlá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan wọ́n á tún wá gbéra wọn lọ bá ànábì for punishment àwa táwọn ò wá síngù tá a ti gba punishment àwọn ẹ̀ṣẹ̀ wa ẹ̀já múra iṣẹ́ olóore púpọ̀ a máa ṣe sàárà dáadáa
lẹ́yìn tá a bá túbá ń bẹ àwọn ẹ̀ṣẹ̀ tá a tọrọ àforíjì tá a túbá ní tí mo ṣe yóò da àforíjì mi ó tó tọrọ àforíjì tán wá tún wá gbìyànjú kí iṣẹ́ olóore rẹ pọ̀ kí sàárà rẹ pọ̀ gan kó tọrẹ dáadáa gan kó máa fi túbá sọ́dọ̀ Allah torí wọn àríṣẹ́ rí kí wọ́n lẹ̀ ló kópa wọn àríṣe fún wọn kí wọ́n nẹ̀ wọn àríṣe fún wọn máa ṣẹ̀ṣẹ̀ kínú ẹ máa dùn kó tún máa gba ráǹkì pé àwọn ọ̀dà kìíní àwọn eléyìí ń ṣọmọ kú dànù ilé ẹ̀tẹ̀ náà wà ń dùn pé ọmọ ọ̀la ẹ̀ tí ì jẹ́rí ó yẹ ti dàrú. ẹ̀rí bẹ́ṣẹ̀ bá ti lòun kó wá tóbi tó lẹ́mìí rẹ̀ ẹ̀rí yasguru indala yóò kéré ní ọ̀dọ̀ Allah ni. wa man azama waqara Allahi fi qalbihi an ya'siyahu ẹni tí títóbi Allah bá wá tóbi lẹ́mìí ẹ̀ kò ní fẹ́ ṣe Allah ni. ó ti báyìí ní ìtumọ̀ tó bá jẹ́ kí títóbi ìbẹ̀rù Allah yẹn wà lẹ́mìí òun níbi ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ Allah náà wá fi waqara Allahu fi qulubil khalqi an yuzilluhu ẹ̀rí ẹni tó bá jẹ́ kí Allah ò nítumọ̀ lójú òun kò gbọ́dọ̀ nípa ìbẹ̀rù Allah lóyìn tó fẹ́ ṣẹ̀ Allah gan náà wá fi rinlẹ̀ sẹ́mi àwọn èèyàn tóun náà jẹ́ ẹni yẹpẹrẹ. ó ti yé ẹni tó bá jẹ́ kí kó máa ṣe Allah òun ni ó wà lẹ́mìí ẹ̀ ló nípò lẹ́mìí ẹ̀ jù kò ní Allah náà ò ní kùnlá láti jẹ́ kó máa yẹpẹrẹ ẹnikẹ́ni tí ò bá ti gbádùn náà yóò máa yẹpẹrẹ ní bí ẹ má lọ mu tí yóò ń sì ti ń ságà tí ń dànù tí ń rọ́lu tébù tí ń rọ́lu iṣẹ́ àkáàkiri á máa fojú rẹ̀ yẹ̀wò bí wáyé eléyìí ẹni tí sì ń gbọ́ ẹnìkan kọ́kọ́ wáyé ẹnìkan yẹn náà òun náà mu tí ó ti báyìí ní ìlú báyìí níbi ẹ̀ṣẹ̀ níbi dáadáa náà ká máa bẹ̀rù Allah náà ń bẹ ká má sì máa fojúlẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ ká má máa jẹ́ kí inú wa máa dùn tá a bá ń ṣẹ̀ ó ti yé ká ní kí inú wa máa bàjẹ́ tó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé ìgbéyàn tá a jẹ́ ká sì gbìyànjú púpọ̀ ká try gan pé mo fẹ́ try ẹ fẹ́ máa control ara mi Allah yóò sì jẹ́ kó rọrùn fún yàn. nínú àmì ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ṣẹ̀ tó jẹ́ àwọn ewu tẹ́ṣẹ̀ tó máa ń dá sí ni lára òun ni fàfidání lazzatil ibada kíyàn kòfo ìgbádùn ìjọsìn mo ti mẹ́nu bà ilé ìlẹ́ẹ̀kan èèyàn á kòfo ìgbádùn ìjọsìn èèyàn ní máa gbádùn ìbádà mọ́ lára àwọn ewu ẹ̀ṣẹ̀ nìyẹn báyìí ẹ̀sìn onírọ̀rùn fún ẹ mọ́ àwọn nǹkan ọ̀ràn yẹn ó sọ de lẹ́bọ á sọ de káfíìrù àwọn tí ò ní sọ de káfíìrù òun ni pé kí ni o àwọn nǹkan míì láwọn nǹkan míì dáadáa ò ní gbádùn ẹ̀mọ́ láti máa ṣe ẹ̀rí al-ibadatu laha ladha wa halawa ìgbádùn ìjọsìn ó ní àwọn adùn àtàwọn sweetness ti tiẹ̀ lọ́tọ̀ ẹni tó bá ń kánú kwán dáadáa kwán á dùn mọ́ gan ní gbogbo tí ó báyìí tí ìka lójúmọ́ kò ní wà ọ́ra yìí ẹni tó bá fẹ́ràn pé tọ̀ lẹ́yìn àwọn ọ̀ràn yàn gan tó láì àwọn nǹkan mìíràn títí máa ń ṣe àwọn kan ń bẹ wọn lè ṣe kọ́ má ṣe sàárà lójúmọ́ àwọn kan ń bẹ wọn lè ṣe kọ́ má ṣe gbogbo nọ́fìlà ìrun yányán lójúmọ́ wọn lè ṣe kọ́ má yàn tí wọn bá ráyè má tí wọ́n fi ràn yàn tó má tó lọ san bí gbèsè padà lẹ́yìn wọn á gbádùn ẹ̀ gan. káàna zòbí àrò tẹ́mi ń bá najú wàyẹ́ sá àròbí àlọ́kọ́lùbù tí ọkàn máa fi ń ṣe kí ni ẹ tí máa fi ń gbáàyè pẹ̀lú ẹ̀ ìjọsìn yóò máa mú ẹ̀mí rẹ̀ ẹ̀mí á máa bá ìjọsìn nájú ẹ̀mí rẹ̀ yóò máa bá ìgbádùn ìjọsìn yóò máa bá nájú ẹ̀mí á fẹ́ràn bẹ́ẹ̀ ẹni tí ń bá ń jí lóru gidi gan tó bá tó táìmù kan ò nídìí àlámù mọ́ kí ni á ti master body rẹ̀ ẹni bá fẹ́ràn àsìkáà nǹkan burúkú ò ní máa tẹnu ẹ̀ jáde mọ́ gbogbo gbà káàmì yóò máa wà lẹ́nu ẹ̀ abẹ́rẹ́ wàyà ṣẹ́rìhù àwọn wàyà ṣẹ́rìhù bí wọ́n sọ́dìrò ìgbà àyà ẹ̀ náà yóò máa fẹ̀ yóò máa gba fífẹ̀ làzátò tó ń sílẹ̀ abúdá ìdásígbà tọ́ àwọn ọ̀gbádùn tí ó máa mú ẹrú gbàgbé strẹ́ẹ̀sì
fi máa tẹ̀lé àlá nígbà àti ṣe kinní yìí ìyá ó le gan kò ní rí o yóò rọ̀ lọ́rùn títí ẹ̀ yóò máa rí ṣe kò ní máa mú un gbàgbé pé kinní kan bá tún sí àlejò àwọn ọ̀bádà tí ó máa múyàn gbàgbé ibi ọ̀zọ́mọ̀ àti òǹgbẹ gbà ń pa mí o ní èrò ògbà rẹ̀ wà nú àwẹ̀ tí ẹ bá mọ́ lójúmọ́ ó ti tó pé wo pẹ́pẹ́ rẹ̀ lẹ́nu tó bọ́ sáwọn ọjọ́ tí ìsìlámù rẹ̀kọ̀mẹ́ndì àwẹ̀ tí ó máa gbádùn ẹ̀gán kò ní nìyẹn lára kọ́dà Abdullahi bùn wá ó ní ní kó ní mọ̀lúdóòt fi dúníyà láàzá wàhídà tó mọ̀ tẹ̀dúrù ìlà ìbàdà ó ní gbogbo àwọn nǹkan tí yẹn máa ń tọ́wò tí yẹn máa ń gbádùn láyé ìgbádùn ẹ̀yẹ kan náà ni lẹ́yìn náà yóò wá ṣe kí ni o ìgbádùn yẹn á yẹ kò sí nǹkan tó lè ṣe nígbádùn ọmọ kìíní kan jẹ ni ọmọ kìíní kan mu ni ọmọ kìíní kan ṣe ni láwọn kan tó wọ́n fi gbádùn ẹ̀ẹ̀kan náà ló máa gbádùn ẹ̀ tó bá ti dàtọ̀ wẹ́lẹ̀ tán ní ìsìn báyìí ó ti lọ lásìkò yẹn nu ó ti yé ṣùgbọ́n gbádùn kan bẹ tí ó máa jẹ́ evergreen tí ò ní ṣèkì òun náà ni ìgbádùn ìbàdà gbogbo àsìkò ìjọsìn báyìí ara máa yá ni nígbà mo tó fẹ́ lọ kírun ó ti báyìí ní ìsìn báyìí fa inna laha thalatha ladhat idha kunta fiha wa idha tadhakkarta annaka uditaha wa idha utita sawabuha tó bá ti di pé tọ̀ ó ń bẹ nínú ìgbádùn àbí tó bá ti rántí ẹ̀ ó máa pè ó máa ṣe ó sì máa rí àwọn ẹsẹ̀ ẹ̀gbà mẹ́ta sí ìgbádùn fún ẹnu ó wá sọ̀rọ̀ ọgbọ̀n tèmi àgbọ̀n kọ́ yìí lọ́bẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ní lásìkò tó lọ àkàrà máa tẹ̀síwájú ní ọ̀la inshallah kí a tó wá parí rẹ̀ ká tó sọ̀rọ̀ ká mú ọ̀rọ̀ wá nípa pé ká lè fi bá a mọ̀ pé tọ̀ kì í ṣe nǹkan dáadáa ni àwọn ẹ̀ṣẹ̀ tí èèyàn ń gbádùn tí ń dùn máyàn tí èèyàn jìnnà sí ni àfáà olórin kan ló wá ń sọ̀rọ̀ ó ní khalil dunuba sagiraha wa kabiraha dhaka tuqa wasna kamashi fawqa aridi shawki ya'zuru ma yara ó ní la takirana sagiratan innal jibala minal afra ó ní khalil dunuba máa yẹra fáwọn ẹ̀ṣẹ̀ máa differentiate ara rẹ desist ara rẹ kó ń bí àwọn ẹ̀ṣẹ̀ kì í gbádùn ẹ̀ṣẹ̀ má jẹ́ kẹ́ṣẹ̀ jẹ́ nǹkan tí ó máa jẹ́ nǹkan fàájì tiẹ̀ sagiraha èyí tó kéré ń bẹ wípé eléyìí ò nítumọ̀ wa kabiraha àti èyí tó tóbi ibẹ̀ máa jìnnà sí tó o bá ti ń ṣe bẹ́ẹ̀ dáka tó kọ ìyẹn ni wọ́n ń pè ní páyà ní gbangba ní kọ̀rọ̀ àti ní kọ̀rọ̀ ní gbangba má jẹ́wọ́ olówó má jalè àbẹ́ẹ̀rí ẹ lámàánà ẹ má sì ṣe jàǹbá tá a bá fẹ́ ṣe nǹkan ẹ̀ṣẹ̀ torí pé a lè escape àwọn nǹkan míì tó o bá mistakenly ṣe nǹkan tó kù díẹ̀ káàtó kínú rẹ bàjẹ́ kíní yóò dá tó o bá yáwó lọ́wọ́ èèyàn dá a padà ń bẹ láyé kò sí láyé mọ́ wọ́n náà bówó ìdọ́dọ̀ ẹ̀ ẹlòmíì ní òun yáwó lọ́wọ́ èèyàn kan ó sì ti kú aláàtí bòun láṣìírí nìyẹn irọ́ o àṣírí rẹ̀ ò bò bá wọn níjọ́ táṣìírí rẹ̀ tó bò níjọ́ tó bá lọ san gbèsè wọn padà ní wáwọn mọ̀lẹ́bí ẹ̀ kan wáwọn ọmọ rẹ̀ kan wá relative ẹ̀ kan tó wá wọn kan ẹni báyìí mo yáwó lọ́wọ́ ẹ̀ ńgbà kan níbẹ̀ náà ẹlòmíì wá níyàn ìyẹn kéré gan yẹn lẹ́ máa mú lọ́jà rẹ̀ kò nítumọ̀ kódà kó jẹ́ 1000 mo yáwó lọ́wọ́ ẹni báyìí 1000 àyíká tẹ̀ wá fọ́ ní 1000 ẹ̀tẹ̀ wá fọ́ ní 100,000 ẹ̀tẹ̀ wá fọ́ ní 1 million àwọn kan aláàfin wọn bẹ́ẹ̀ àwọn ọmọ wọn wà òkè wọn ní 1 million ẹ̀ wá ń dára yín láàmú wọ́n mi ẹ̀ má wọrí jàre bára bá fẹ́ ṣàánú rẹ̀ tán tó bá fẹ́ ṣe tán kó náà tó wá lọ fowó yẹn ṣe nǹkan tó nítumọ̀ sí ìgbésí ayé nìkan àbí kó tó lọ ṣe sílẹ̀ àlá zaka tukọ ìyẹn ní ìpayà wàsínà kàmáṣí afáàní máa ṣe bí ẹnìkan tí ń rìn fáwọkọ àrídè ṣáókì lórí ilẹ̀ ẹlẹ́gùn ẹ mọ̀ kí bẹ̀rù aláwọn mìíràn débi pé o ò tún kí ń tẹ̀lẹ̀ anyhow ẹlòmíì ọmọ là bá ń sìn ẹlòmíì ní máa ń bá ń sìn ní bíi tàǹbóló má tó wá ṣe bẹ́ẹ̀ láti kó nípayà aláà débi pé ó tún máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbà
ẹ̀yin tí wàá jẹ́ ń tu ọmọ ìyá mi ìgbà jẹ́jẹ́ a lè lọ anytime yóò tún máa jẹ́ ṣọ́ra fẹ́ni tí bá tún rí ẹ̀ wípé wà ó ayé yìí náà kò tó nǹkan o. wọ́n bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ nínú àwọn èèyàn wa níbọ̀ mi kan lánàá mo invite ẹ̀ sínú ilé ni pé já sọ̀rọ̀ aláṣàánú ẹ̀ ó kéré gan ọmọ ẹ̀ kéré ní lọ́jọ́ orí láwọn nǹkan tí ń gbé ṣe tọ́ ó ní kìmí wá invite ẹ̀ sọ́dọ̀ mi lánàá òbí báyìí òwò bí ó ní ẹ̀ aláṣàánú ẹ̀ kò bá dáa ó ṣáà bá a sọ̀rọ̀ jọmọlúàbí ayé tí wàá gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà wá ṣe àṣẹ òun náà tètè láwọn nǹkan lẹ́mìí tẹ́lẹ̀ ó ní àfà kódà òun wà so shocked ọmọ kan máa ń ṣeré níwájú tálẹ́ àwọn tó máa ń ṣeré báyìí ọmọ yẹn náà bí bẹ́sáì náà ni pẹ̀ṣẹ́ni tó complete ṣùgbọ́n máa ń ṣeré pàǹtí à play bọ́ọ̀lù a máa ṣeré títí ẹ̀ ó lọ school ó dé ìrọ̀lẹ́ lórí ń fọ́ òun ó dẹ̀ sanra ó dẹ̀ jẹun ó tún lọ play bọ́ọ̀lù padà nírọ̀lẹ́ yẹn náà ni ó tún lọ play bọ́ọ̀lù padà nígbà tó sì lọ play bọ́ọ̀lù tán tí ó sùn ní alẹ́ yẹn lẹ́sìn ó sì ti kú kílẹ̀ tó máa ń jọ kejì kíní yẹn wá tọ́ṣẹ̀ mí òun náà àtàlà tó wá ní kébí náà tó wá sọ̀rọ̀ lọ́bẹ̀ ó tún wá mú un lẹ́mìí pé ẹ wo bàbá yìí gba jẹ́jẹ́ ẹ wò àfàwà ní látàkìrá náà sọ̀gí ẹ̀rọ tán máa jẹ́ kẹ́sẹ̀ máa kéré lójú rẹ̀ má fojú kéré ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànẹ́bí tó ní kíni wà ìyá fún ọmọ àkàrọ̀ ti dùnú ká jìnà sáwọn kéékèèké wẹ́wẹ́wẹ́ ẹ̀ṣẹ̀ àfàyè wa ní iná lè jì báálá iná lè àfọ̀ àwọn òkè ńláńlá tẹ̀ ń rí yẹn wọ́n bẹ̀rẹ̀ láti di ìjẹ́ òkúta ni wọ́n fi bẹ̀rẹ̀ tí wọ́n fi wá elevate the level tí wọ́n wà. àbá kan náà tún sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ ó ní ọ̀rọ̀ àìtó dùnúbà tómi tó lòkò lóbà akọ́dé yóò rí zùlá ìdímọ̀nà wàtẹ́ríkù dùnúbì àyà tó lèkò lóbi wàkàìrò lè nàfọ̀síkà ìsì ìyá nùhà. inshallah tó bá di ní ọ̀la a máa tẹ̀síwájú subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.